ṣebí mọdé báyìí ní ti ewé adé mo bọ̀ náà là ń sọ̀rọ̀ àbọ̀ mo tún ti dé lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 bí ìṣe mi àyànfẹ́ Elédùmarè ẹ̀kẹ́ sólókò kó má roko mọ́ ẹ̀kẹ́ sólódò kó má rodò ẹni kan fàpèrè tẹ̀bí kan tó jẹ jájá àǹfààní àjàbalẹ̀ ìròyìn tá a tún ṣe bẹ́ẹ̀ mú wá sójúmọ́ máwòrán wa títí gbọ́ fún ti àsìkò yìí bí ìṣe wa Elédùmarè ní kó máa rọrùn yóò sì máa rọrùn wẹ́kúwẹ́kú jù báyìí lọ mo kí gbogbo ẹ̀yin alára wa tẹ́ wà nílé ẹ̀kú gbogbo ìgbà ikú àdúrótì Elédùmarè yóò wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa àyànfẹ́ Elédùmarè náà tún rèé o ìròyìn náà ni mo tún mú wá bí ìṣe mi kókó oníròyìn ẹjẹ́ àgbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. ọ̀rọ̀ Natasha àti Akpabio kò parí síbẹ̀ o Natasha tún ti ṣe bẹ́ẹ̀ tú àṣírí mìíràn lórí ọ̀nà tí Akpabio gbà àti àwọn ohun tó sọ nípa rẹ̀ lórí ẹ̀sùn ìjídòdò ẹni jẹ tó fi kan Akpabio. gbogbo ẹgbẹ́ alátakò lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn gbogbo tó fi mọ́ àwọn ajìjàǹgbara pẹ̀lú àwọn amòfin náà ti bẹnu àtẹ́lu àṣẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers. Rabiu Kwankwaso onáma tún ti fojú ìwòye rẹ̀ hàn kí ni tó náà tún sọ àmúwá láìpẹ́. ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kánò ti tẹ àwọn ajínigbé mẹ́wàá tó tún ṣe bẹ́ẹ̀ jẹ́ adigunjalè wọ́n gba ìbọn àti owó ńlá lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ ni ní ìpínlẹ̀ Èkó ni mo tẹkọ̀ mi létí lọ báyìí Kédùmarè jẹ́ ń gúnlẹ̀ láyọ̀. àwọn ọlọ́pàá ti tú ilé burúkú táwọn oníṣẹ́ láabi bá fi ń ṣe ibùgbé ká ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n sì fi páńpẹ́ òfin gbé àwọn afurasí 13 ọ̀tọ̀ọ̀tọ̀. irú ìròyìn ṣẹ́gun yìí ò tán rárá ikọ̀ fìjìláńtẹ́ ti ìpínlẹ̀ Kogi náà ti ṣe bẹ́ẹ̀ dènà ìjínigbé tí kò bá tún wáyé ní ìpínlẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ ni wọ́n fọwọ́ òfin gbé àwọn ajínigbé kan tó tún ṣe bẹ́ẹ̀ táwọn tó kù tán sá lọ. ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo lọ báyìí o Ọ̀ṣun ò fararọ rárá o ní pàtàkì jùlọ ìlú Ifá àti Ìlobù náà tó ti bẹ̀rẹ̀ ìjà wọn láàrin àwọn méjèèjì báyìí níbi tí ẹ̀mí gbajúgbajà olóṣèlú kan tó ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ dáadáa sun ọ̀pọ̀ ilé àti ilé ìtajà tó fi mọ́ ọjà ńlá ní ìlú méjèèjì. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. ọ̀rọ̀ Natasha àti Akpabio kò parí síbẹ̀ rárá níṣẹ́ ni Natasha tó ti tú àṣírí mìíràn lórí ọ̀nà tí Akpabio gbà àti ohun tó sọ nípa rẹ̀ lórí ẹ̀sùn ìjídòdò ẹni jẹ tó fi kàn án. pẹ̀lú awuyewuye ọ̀rọ̀ tó ti ń lọ ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ti Àbújá ti ṣe àárín àwọn sẹ́nítọ̀ níbi tí sẹ́nítọ̀ ti ṣojú àárín gbùngbùn ní ìpínlẹ̀ Kogi Natasha Akpoti tó ti ṣe ní àlàyé wípé níṣe ni Godwin Akpabio Senate President ló fẹ́ jídòdò òun jẹ lẹ́yìn ìgbà tó kọ petition ọ̀hún láàrin ọjọ́ kejì òun náà ṣe bẹ́ẹ̀ fọwọ́ sí júwèé fún Natasha pé kó lọ rèé rọ́kúnlé fún oṣù 6 gbáko lórí petition ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe tí wọ́n jànà ìrìn tẹ́ bá tún gbàgbé níṣe ni Natasha ló ti gbé ọ̀rọ̀ òun lọ sí àjọ ti àgbáyé IPU níbi tí wọ́n ti pé ọ̀tún àtòsí láti gbọ́n tí ó ṣẹlẹ̀ láàrin Akpabio àti Natasha ṣùgbọ́n tani kì í ṣe nítorí pé ó fi ẹ̀sùn kan Akpabio ló jẹ́ kan fọwọ́ sí júwèé fún ọ̀rọ̀ ti pọ̀ lẹ́yìn ṣùgbọ́n bí tá à ń bọ̀ nínú ìròyìn tó tún jànà ìrìn lásìkò yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tí Natasha ṣe pẹ̀lú ikọ̀ BBC ní òkè òkun lọ́hùn-ún ibẹ̀ ló mà ti ṣe àlàyé lórí ọ̀nà tí Akpabio ń gbà láti fi nawọ́ ìṣìnà àti àgbèrè sí òun àti ìnáwó ọ̀nà à ń gbà jídòdò ẹni bùjẹ tó ná sí òun nígbà tí Natasha ń ṣe àlàyé lórí ìkànnì BBC ti òkè òkun lọ́hùn-ún ó sọ dímọ̀ wípé lọ́jọ́ kan tó ń sáré lọ sí ibi iṣẹ́ òun kánjú bẹ́ẹ̀ lòun kò rántí lo ríǹgì tó jẹ́ òrùka ìgbéyàwó òun ó ní bó ń ṣe débẹ̀ ní í ṣe ni Akpabio lójú ọ̀rọ̀ sí òun pé awù ò lo ríǹgì ọwọ́ rẹ̀ òrùka ìgbéyàwó ó ní eléyìí túmọ̀ sí wípé òun fi àyè lẹ̀ fún àwa báyìí ó ní èyí ò tún kéré ìmíì tó tún ṣẹlẹ̀ ó ní ti ọjọ́ tí ó bó ń ṣe àwàdà pẹ̀lú àwọn sẹ́nítọ̀ 5 kan tán wà níbẹ̀ ó ní ó ju àwàdà sí òun níbi tó ti ń ṣe ní àlàyé wípé bó ṣe wà yìí ọkọ rẹ̀ máa ń gbádùn gan ó sì ń dá nǹkan ribiribi àtọ́ mèremère yìí ó ń dá jẹ ó ní ó dájú wípé ó lè yí ìkébè dáadáa ní ọ̀dọ̀ ọkọ rẹ̀ ó ní gbogbo àwọn táwọn àbẹ̀ náà bú sẹ́rìn ó ní lápọ̀gbà a máa ba òun ní ọwọ́ tó sì máa ń ní ìtumọ̀ sí òun torí pé ó ní bá a ṣe ń kíni ní ojú lásán àti bá a ṣe ń fi kíkíni ìbánilọ́wọ́ pa àrokò láàrin ara ẹni
ni ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ tí Natasha sọ nínú ìtàṣe àfihàn rẹ̀ tẹ́yìn náà gbọ́ gbogbo àwọn àtúnfikàn àfisùn tó tún fi kan Akpabio nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tuntun náà. Yeah, it was multiple times. Did the Senate President ever make any sort of advances towards you in the chamber or in the Senate? Yes, in front of senators. He's done that. There was a time I forgot to wear my ring. I rushed to work, forgetting to wear my ring. And there were about 5 senators there, and he was, "Oh, Natasha, you're not wearing your ring. Is this an invitation to treat?" And then there was another time he made a statement like, "Natasha, your husband is really enjoying. It looks like you'll be able to make good movements with your waist." So the Senate President said this? He says that, yeah, he makes such sexy statement, and then they all laugh. When the Senate President allegedly made this comment to you, there were other senators present? Yeah, they said, "In the Senate, we're all men. She should be used to this." How did the other senators respond to that? Just laugh. The culture of shaming a woman who dares speak of something that is like a taboo is real. And that is that culture we must break and shred. Gbogbo ẹgbẹ́ alátakò lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn gbogbo náà ti bẹnu àtẹ́lu àṣẹ tí Tinubu pa lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers. Rabiu Kwankwaso náà ti ṣe bẹ́ẹ̀ fojú ìwòye tiẹ̀ náà ó ti fi hàn báyìí. Iṣẹ́ ìròyìn mọ́ nípa ìkéde tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ké pẹ̀lú bó ṣe sọdúnmọ́ wípé kí state of emergency kó tún máa tẹ̀síwájú ní ìpínlẹ̀ Rivers lẹ́yìn tí àwọn ilé ìgbìmọ̀ asòfin kékeré àti tàgbà táwọn náà ṣe bẹ́ẹ̀ gba ọ̀rọ̀ náà tí wọ́n gbà wọlé oríṣiríṣi ojú ìwòye ọ̀nà ẹgbẹ́ alátakò níbi tá a ti rí olùdíje sípò ààrẹ lọ́dún 2023 nínú ẹgbẹ́ òṣèlú PDP Alhaji Atiku Abubakaru ti ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi àti tẹgbẹ́ òṣèlú NNPP báyìí Rabiu Kwankwaso òun náà ti sọ̀rọ̀ sókè ó sì ti fojú ìwòye rẹ̀ hàn wípé ọ̀nà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé àṣẹ náà gbà ó ń ṣe àfihàn pé kò fi àyè sílẹ̀ fún ìjọba àwa ara wa bí tí wù kó mọ̀ ó ní àṣẹ tààrẹ pa kò gbà ó ní àṣẹ tí ààrẹ pa kò sí nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 1999 ó ní lópin ìgbà tó jẹ́ pé ìbò àwarawa làwọn aráàlú dì fún àwọn tí wọ́n yàn yìí gẹ́gẹ́ bí gómìnà àtàwọn ọmọlẹ̀ ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Rivers ó ní kò sí ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà fún ààrẹ láti ṣe bẹ́ẹ̀ yọ wọ́n bíi jìgá tó sì gbé àwọn ológun sí ìpínlẹ̀ ọ̀hún. Rabiu Kwankwaso ó tẹ̀síwájú wípé ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé yìí tó ń ṣe àfihàn pé káwọn ológun máa tukọ̀ apá kan ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní ó fẹ́ gbégi dínà ọdún 26 tó ti ń ṣe ayẹyẹ ìjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní fún ìdí èyí ó yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó pe àárọ̀ àti ọ̀dọ̀fínú rẹ̀ dáadáa ó ní nígbà tí àwọn tó jẹ́ ọmọlẹ́gbìmọ̀ asòfin kékeré àti tàgbà táwọn náà tún fọ́ ọ̀rọ̀ lójú pọ̀ náà bá tún ṣe bẹ́ẹ̀ náà gba ọ̀rọ̀ náà wọlé ó ní bolókù tá a fẹ́ yà sí bẹ́ẹ̀ ló pe àwọn táwọn nígbànú òfin wípé ẹ má fi ojú yẹpẹrẹ wo ọ̀rọ̀ yìí kẹ́ ẹ sì má fi ọwọ́ lásán mú kẹ́ ẹ tètè gbé ìgbésẹ̀ torí wípé ìjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń fì nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ọwọ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Kano ti tẹ àwọn ajínigbé 10 tó tún jẹ́ adigunjalè wọ́n gba ìbọn àti owó ńlá lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ náà. Aláyé ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kano Abdullahi Haruna Kiyawa ó ṣe ní àlàyé pé ní ọjọ́ 17 oṣù táwa yìí ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi páńpẹ́ òfin mú àwọn ajínigbé 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ó ṣe ní àlàyé pé àwọn ajínigbé náà ti jí bàbá kan tán pé orúkọ rẹ̀ ní Muhammadu Bello tán jí gbé ní àti ọjọ́ 8 inú oṣù kẹta ọdún táwa yìí ní ìjọba ìbílẹ̀ Gabasawa ó ní ọwọ́ sì ti ṣe bẹ́ẹ̀ tó ti bà wọ́n lẹ́ni tí wọ́n jí gbé ní agbúlé tó pè ní Zakirayi tí wọ́n sì béèrè fún owó ìtúsílẹ̀ mílíọ̀nù lọ́nà 15 15 million naira ó ní àwọn agbófinró wọn pa kìtìmọ́lẹ̀ láti ṣe bẹ́ẹ̀ wá àwọn oníṣẹ́ láabi ọ̀hún níbi tó ti fi páńpẹ́ òfin gbé àwọn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ní àárín ọjọ́ 11 títí di ọjọ́ 18 inú oṣù tá à ń lò lọ́wọ́ yìí wọ́n fi orúkọ àwọn oníṣẹ́ láabi náà wọ́n fi hàn dé níbi tó ti dárúkọ Tukuru Lawali ẹni 20 ọdún Ado Usman ẹni 30 ọdún Sanusi Surajo ẹni ọdún 27
Umukairi Ibrahim ẹni ọdún mọ́kàndínlógún àti Abiba Shuaibu ẹni ọdún méjìdínlógún bẹ́ẹ̀ náà bá ìbọn olówó iyebíye àti owó ńlá tó jẹ́ 4.8 million naira tábà ní àsùnwọ̀n àwọn oníṣẹ́ láabi ọ̀hún nínú ìtẹ̀síwájú àṣeyọrí àwọn agbófinró ní ìpínlẹ̀ Kano. Wọ́n tó sọdún pé ọwọ́ bá àwọn adigunjalè méjì míì tí wọ́n pe ní agbègbè tó pè ní Badawa layout ní Kano yìí ní nǹkan bíi ọjọ́ 18 oṣù kẹta ọdún tá a wà nínú rẹ̀ yìí ní nǹkan bíi dédé aago 11 alẹ́ ní ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ tọ́wọ́ fi bá Awalu Hasanu ẹni ọdún 29 àti Sulaiman Umaru ẹni ọdún 24 tán àwọn méjèèjì wá láti ìpínlẹ̀ Plateau olúlu ìpínlẹ̀ náà ti ń ṣe jọ́ọ̀sì náà sì ti wá ìbọn pistol àti oríṣiríṣi ohun ìjà olóró míì onáká máwọn náà lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ní ìpínlẹ̀ Èkó àwọn ọlọ́pàá tó ti ṣe bẹ́ẹ̀ tú àṣírí àwọn oníṣẹ́ láabi tán tú ilé burúkú táwọn oníṣẹ́ láabi náà tán fi ṣe ibùgbé ká mọ́pọ̀ àwọn 17 ní Pàpàmọ́ra lágbègbè tó pè ní Ìṣẹ́rí Ọ̀ṣun Mòrógbò ní ìpínlẹ̀ Èkó òní wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé lánàá tí ń ṣe 20 oṣù kẹta ọdún tá a wọ̀ yìí ní nǹkan bí dédé aago kan òru òní ìṣẹ̀lẹ̀ náà òní ó wáyé pẹ̀lú ìpè táwọn agbófinró ìpínlẹ̀ Èkó tán gbà nípa páwọn oníṣẹ́ láabi ọ̀hún wọ́n ti fi àwọn àyè kan ṣe ibùba wọn tán ti ń gbé ìbọn wọlé gbé ìbọn jáde láti lọ ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Èkó nígbà tí wọ́n ṣe ìwádìí finifini wọ́n ṣe ìkọlù sí ibùgbé àwọn oníṣẹ́ láabi ọ̀hún níbi tá ti ní wọ́n kó àwọn 13 tí wọ́n bá ohun ìjà olóró àtàwọn tí wọ́n jọ mọ̀ nípa ọ̀ràn náà níbẹ̀ tó sì ní wọ́n ti fi wọ́n sí gbàgà àtìmọ́lé tó ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Irú ìròyìn ìṣẹ́gun yìí ò tí ì tán rárá. Ikọ̀ fìjìláńtè ti ìpínlẹ̀ Kogi náà ti sọ di mímọ̀ pé wọ́n dènà ìjínigbé tí kò bá tún wáyé ní ìpínlẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ wọ́n fọwọ́ òfin gbé ajínigbé kan àti àwọn tó kù tí wọ́n sá lọ. Ní agbègbè tó pè ní Abugi oní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ní ọjọ́ 19 oṣù kẹta ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí àlàyé tí olórí ikọ̀ àwọn fìjìláńtè ní ìpínlẹ̀ ọ̀hún èyí tó ṣe tí orúkọ rẹ̀ ń jẹ́ Muhammadu Bàbá ti abúlé Bébù ó ṣe ní àlàyé wípé àwọn oníṣẹ́ láabi ajínigbé ọ̀hún òní wọ́n gbọ́ náà pọ̀ lórí ọ̀kadà tí kò dín ní 10 tó sì gbé ènìyàn méjì sẹ́yìn níbi tó ti ṣe bẹ́ẹ̀ wọ́n kó ìbọn lọ́wọ́ tó ń sáré kíjokíjo ní òpópónà Àbúgì yìí ó ní wọ́n fẹ́ wọ inú ìlú wa làwọn bá gbúrò wọn táwọn ọlọ́dẹ fìjìláńtì ọ̀hún tí wọ́n sì pa kìtìmọ́lẹ̀ láti lọ ṣe ìkọlù sí wọn wọ́n gbégi dínà ojú ọ̀nà tí wọn ò bá gbà kọjá nígbà táwọn oníṣẹ́ láabi náà tẹ́lẹ̀ wípé wọ́n ti gbégi dínà náà bá ṣe bẹ́ẹ̀ páàkì ọ̀kadà wọn tá bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ wọ́n sì sá wọ inú ọjà tí wọ́n pè ní Abugi Zango ní ìpínlẹ̀ Kogi yìí bẹ́ẹ̀ ni wọ́n ṣe fi ọ̀kadà wọn sílẹ̀ tí wọ́n ń dẹdẹ àwọn tí wọ́n padà wá gbé ọ̀kadà ọ̀hún sí ìyàlẹ́nu wọn nígbà tó di ọjọ́ kejì níṣẹ́nẹ́rí Fúlàní kan tán pé orúkọ rẹ̀ ní Sanda ètò padà láti wá gbé ọ̀kadà ọyọ kan nínú àwọn ọ̀kadà tán kó kalẹ̀ ọ̀hún báyìí náà ṣe fi páńpẹ́ òfin gbé Sanda yìí ní ara àwọn Fúlàní ajínigbé tí wọ́n ní wọ́n ya wọ ìlú ìpínlẹ̀ Kogi ọ̀hún wàyí ò mọ́lò náà ń bẹ ní àkàtà àwọn agbófinró tí wọ́n ń ṣe ìwádìí láti mọ ọ̀nà à ń gbà fi páńpẹ́ òfin mú àwọn akẹgbẹ́ rẹ̀ tí ó kù. Ó dáa ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo tún mórílé báyìí Ọ̀ṣun ò fararọ báyìí o ìjà ńlá mìíràn tún ti ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ní àárín Ifá àti Ìlobù ẹ̀mí àgbà ọ̀jẹ̀ olóṣèlú kan ó sì ti bá ìṣẹ̀lẹ̀ náà ó ti bá lọ. Láti àná tí ń ṣe 20 oṣù kẹta ọdún tá a wà yìí ni ìdààmú tó ti bẹ̀rẹ̀ ní àárín ìlú Ifá àti Ìlobù pẹ̀lú bí wọ́n ṣe bẹ̀rẹ̀ wàhálà gẹ́gẹ́ bí ìṣe wọn láti pé wọ́n jà sí ilẹ̀ ní ìlú méjèèjì èyí tó tún ṣẹlẹ̀ lánàá mọ́júmọ́ òní olóṣè bẹ́ẹ̀ bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ pẹ̀lú bí wọ́n ṣe ṣẹ́ ní àlàyé pé ọjà ńlá nílùú Ìlobù àti ilé oní wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti dáná sun wọ́n sì ti bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye wọ́n ti bàjẹ́ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ó ní ọ̀kan lára àwọn tó jẹ́ kánsẹ́lọ̀ tẹ́lẹ̀ ní ìlú Ifá Òròlú tó ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣe pípa ètò pé orúkọ rẹ̀ ní Azeez kò tún wá tán síbẹ̀ o níṣẹ́ ni wọ́n tó dáná sun ọgọ́rọ̀ àwọn dúkìá ẹni tó jẹ́ agbẹnusọ fún
ọba tìlú ìlú Ìfọ̀n Yusuf Adékúnlé ó ṣe àlàyé pé àwọn Ìlóbù náà kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà ọ̀hún nígbà tí ọ̀tún jagun Ìlóbù Adégòkè Ògúnṣọlá tó sọ wípé irọ́ tó dìnà sóòótọ́ òní ọ̀rọ̀ náà táwọn Ìfọ̀n náà kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà àtọ̀tún àtòsì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ó ti kéde kónílógbélé láti òwúrọ̀ títí di alẹ́ nílùú méjèèjì báyìí. táwọn ọlọ́pàá báwọn Ìfọ̀n àti Ìlóbù nínú ọjà Ìlóbù la wà yìí tó jẹ́ pé ó ń jóná lọ́wọ́ tó ń jóná gidigidi nínú ọjà Ìlóbù gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò báyìí iná lálàlá láàrin ìfàfà tó ń wáyé láàrin Ẹ̀rìn Ọ̀ṣun Ìfọ̀n àti Ìlóbù nínú ọjà tá a wà yìí ní ọjà Ìlóbù ṣe ti rí bó ṣe wá ń jó wọnú lọ nìyẹn o láti inú ọjà bẹ́ẹ̀ ló ń jó wọnú lọ sí inú ìlú bẹ́ẹ̀ ló ń jó wọlé lọ sí inú ìlú inú ọjà Ìlóbù gangan la láǹfààní àti wà yìí ọjà Ìlóbù rèé tó ń jóná lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n bó ṣe ń jó yìí ó ń jó wọnú ilé lọ ni ó ń jó wọnú ìlú lọ ni láti inú ọjà àjọ panápaná ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun mo mọ̀ wípé ẹ ti gbọ́ ìròyìn láti òru ṣùgbọ́n kò tíì sí ìgbésẹ̀ kankan gẹ́gẹ́ bí ẹ ti ń wò báyìí ó ń jóná kọjá bẹ́ẹ̀ ó ń jóná kọjá àfẹnusọ nínú ọjà Ìlóbù àtàláǹfààní àti wàyí kò í ṣe wípé ohun tí a lè fi ẹnu ròyìn ṣùgbọ́n tí èèyàn bá débẹ̀ kò tíì sí àjọ panápaná kankan kò tíì sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Hello? Hello, ma'am. What was you? What was you? Ìlóbù ti tán o. Ìlóbù ti tán o. Ìlóbù ti tán o. Ìlóbù ti tán o. Kí ló dé? Ìlóbù ti tán o. Kí ló dé? Ẹ ṣàánú wa Ìlóbù. Ẹ ṣàánú wa Ìlóbù. Ìlóbù ti tán. Ìlóbù ti tán. Kí ló dé? Ẹ fẹ́ pa wá tán ni ẹ. Kí ló dé? Ẹ ṣàánú wa. Ẹ ṣàánú wa. Ẹ ṣàánú wa. Ẹ ṣàánú wa. Ẹ fẹ́ pa wá tán ni. táwọn ọlọ́pàá báwọn Ìfọ̀n àti Ìlóbù nínú ọjà Ìlóbù la wà yìí tó jẹ́ pé ó ń jóná lọ́wọ́ tó ń jóná gidigidi nínú ọjà Ìlóbù gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò báyìí iná lálàlá láàrin ìfàfà tó ń wáyé láàrin Ẹ̀rìn Ọ̀ṣun Ìfọ̀n àti Ìlóbù nínú ọjà tá a wà yìí ní ọjà Ìlóbù ṣe ti rí bó ṣe wá ń jó wọnú lọ nìyẹn o láti inú ọjà bẹ́ẹ̀ ló ń jó wọnú lọ sí inú ìlú bẹ́ẹ̀ ló ń jó wọlé lọ sí inú ìlú inú ọjà Ìlóbù gangan la láǹfààní àti wà yìí ọjà Ìlóbù rèé tó ń jóná lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n bó ṣe ń jó yìí ó ń jó wọnú ilé lọ ni ó ń jó wọnú ìlú lọ ni láti inú ọjà àjọ panápaná ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun mo mọ̀ wípé ẹ ti gbọ́ ìròyìn láti òru ṣùgbọ́n kò tíì sí ìgbésẹ̀ kankan gẹ́gẹ́ bí ẹ ti ń wò báyìí ó ń jóná kọjá bẹ́ẹ̀ ó ń jóná kọjá àfẹnusọ nínú ọjà Ìlóbù
àtàláǹfààní àti wà yìí kò í ṣe wípé ohun tí a lè fi ẹnu ròyìn ṣùgbọ́n tí èèyàn bá débẹ̀ kò tíì sí àjọ panápaná kankan kò tíì sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí àti omi ìfẹ́ ṣe ọlọ́fẹ́ ṣe ń fẹ́ bá wa jẹ́ ẹ̀ka ìbínú títí dìgbà tá a tún padà máa fún wa ní òní ó dàbọ̀.